ọ̀sán gbogbo ọjọ́ wẹ́dẹ̀ ẹ máa tẹ́tí sí èmi pé tí wọ́n gbé kápá lọ́sọ̀ òótọ́ jùmọ̀ bí oníṣòro àwa ń gbàgbọ́ rẹ̀ lọ́wọ́. wọ́n ti dọ̀dẹ̀ àkọ́láyé tí wọ́n ṣe wá ní ìmọ̀ bí ti dé wọ́n ti dọ̀dẹ̀ àkọ́láyé ìmọ̀ bí ti dé wọ́n ṣe wá ní ìmọ̀ bí ti dé. àkọ́láyé ilé ayé yìí kò ṣe dájú àkọ́láyé ká fọwọ́sowọ́ òótọ́ àkọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. àgọ́láyé ilé ayé ṣe dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé ẹ jẹ́ kí n máa kí wa ẹ káàsán ní gbogbo tẹ̀ tí wọ́n fà ní àti máa gbọ́ Radio Lagos 107.5 FM ti wọ́n ti wá àgọ́láyé lè pè pẹ̀lú jùmọ̀ bí omi ṣòro ẹ̀yin tèmi mọ́mọ́ bínú sí mi wàhálà náà ní wàhálà yín mi ohun mi ni bá mi gbà bẹ́ẹ̀ tó bá ti dẹ̀ yin àwẹ̀ gbogbo àṣẹ kí ni ó máa zẹ̀. ẹ má jẹ́ ká gbàgbé wípé kí ni ètò àgọ́láyé kí ni ìdí tá a fi gbé e kalẹ̀ ètò àgọ́láyé jẹ́ ètò tá a ti máa ń ṣe kí ni àwọn aníyìíkáyé tá a máa ń gbé wọn wá ó jẹ́ ètò tá a fi máa ń jẹ́ kó yé ara wa wípé ilé ayé yìí ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé ọlọ́run ọba mi dá wa nítorí ara wa ni torí ẹnìkan lọ́lọ́run ṣe dá nìkan ó fẹ́ ká máa fa ara wa lọ́wọ́ sókè ó ní ká àmì lórí ètò yìí sẹ́ mo láwọn òkè bá wọn pòwe ẹ̀jà lè já jẹ́ sanra. láyé. àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti rántí o pé ètò ní òyìnbó àwọn tẹ̀mí ọmọ ò padà lẹ́ni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n mọ́ ọ̀nà. àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti rántí o pé ètò ní òyìnbó tẹ̀mí ọmọ ò padà lẹ́ni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé wọ́n mọ́ ọ̀nà. gbogbo ìgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́nu ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ pẹ̀lú àti lè dìde wà ní ìṣòro òrèjì tèmi kan mọ̀ pẹ̀wọ́ padà ní ìyàn ọmọ tó ń sọ ó tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin òdìjú ó tẹ̀ tí gbọ́dọ̀ rà òpin ó ti bọ́ ó ti rò pé oúnjẹ àfúnni bó tóbi lọ́ba mi tó forúkọ òun wá sí o lọ́nà bá dé lórúkọ mi ìgbà fọkàyọ̀ o. àlàbí ọjọ́ yẹn máa rí o alákòóso yẹn máa rí bàbá sí o. ìyá ìgbé kìíní kò lè bá wọn lọ àwọn ní tẹ́mi ọ̀rọ̀ padà bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ni ẹ tí wo àná láti gbà dápọ̀ wá bí ẹni òsì oníjọ́ lẹ́nu òní tó jẹ́ gbàdùn gbọ́dọ̀gbọ́dọ̀ ọ̀rọ̀ tó ń sùn ní. ojú ti rí tó traffic ayé ti gbẹ̀mí jùmọ̀ bí oorun ti mú nù bẹ́ẹ̀ mo wà pọ́nù mo wà kò yin aláyé gan ṣùgbọ́n ṣé mo kẹ́kọ̀ọ́ òwe láti rẹ̀ mẹ́ta lòbí fi hàn mí ní ìtòyé mi ọmọ ìyá mi má dẹ́ dúró má dàkùn. kó bẹ́ẹ̀. tí mo yẹ pé mo gbà rẹ̀ ẹ̀sìn yóò gbà mí láyé o ṣé gè. èmi àwọn wòye tí èmi nìkan kọ́ ni mo wà nínú ilé agodo ẹ̀ ṣáà ti gbọ́ bó ṣe ń gbọ́ ọmọlúwàbí wà pẹ̀lú mi Abdulrahman bẹ́ẹ̀ ni kò fòwúrọ̀lá ọ̀láyíwọlá òun náà wà mí àlejò orí ti gbára ògùdọ̀ sí ilé agodo lẹ́yìn torí pé lónìí mo fẹ́ jẹ́ ká fi ṣe celebration mi gbogbo tá a ti ń gbọ́ láti ìjọ́ tá a ti bẹ̀rẹ̀ ó ti ń lọ sópin báyìí mo wá ní kálejò mi wọlé kó a ṣe kí ni kò sí àlefíṣọ kíkó Ramadan lẹ̀. kó bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ wọ́n ní oṣù àwẹ̀ oṣù Ramadan ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ gidi o. bẹ́ẹ̀ ni o. lára ẹni jíjọ́sìn fọlọ́run ọba lá ṣíṣe iṣẹ́ olóore àmọ́ o ẹ jẹ́ ká bira wa léèrè lóòótọ́ à ń kírun wa lásìkò pàápàá jùlọ nínú oṣù yìí gbogbo ẹ̀yin tó jẹ́ wípé lẹ́yìn pé jímọ̀ èyí ò ráyè àti kí ẹni tì níbo. bọ̀ lọ́jọ́ jímọ̀ ẹ máa ń kó ẹja lọ fi sí kéṣà jímọ̀ ṣáà ti wáyé jímọ̀ àti yídì. ẹ jẹ́ ká kí i bọ̀ nísìnyí wákàtí márùn-ún gbogbo wa ló ń pé
ṣùgbọ́n iṣẹ́ olóore mélòó láti ṣe èèyàn mélòó ló dùn nínú lára àwọn tó kù díẹ̀ káàtó fún láyìíká rẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bi wálé níwèé o bẹ́ẹ̀ ni ẹ máa wò pé yàrá wo ni mo gbé wá lórí ètò àgọ́láyé oṣù ọlá oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ oṣù lámúlámà oṣù ramadana oṣù tó lóore jù tó lálàáfíà jù oṣù tó jẹ́ pé ó ní ìkẹ́ àti ìgẹ̀ ní oṣù tó jẹ́ wípé òun ló lọ́lá jù. oṣù tó mi máa ń pè ní báyìí wọ́n take 1 million free. oṣù bonanza ni. oṣù táwa máa ń gbá ọlọ́run ni nígbà gidi ni àfiwọ́ tó o bá mọ̀ pé o nílò oṣù yìí tó o mọ iye ẹ̀ gbogbo àwọn ìṣedédé èmi láti gbogbo oṣù tó kù lẹ́mi bẹ́ẹ̀ mo ṣe bàbá ọmọ líle ni mí mo máa ń ṣe gbogbo ntọ́lọ̀ mi mọ̀ sí ṣùgbọ́n ṣe rí ní oṣù lámúlánà èmi ò kì í kárí over gbogbo oore tó wà ní ẹ̀ pátápátá èmi máa fi ń ṣe kí ni mo máa fi ń clear gbogbo outstanding tí mo bá ti nẹ́ni ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tìwọ náà mo ṣe ní ká abira wa léèrè pé ìwọ sí ẹ̀ wò láyìíká ẹ lágbègbè ẹ láyìíká ẹ nínú fámílì ẹ níbi ilé iṣẹ́ tó wà ní níbi tó o ti ń ṣokòwò ní ibi tó o ti jọ̀gá lé wọn lórí ni àbí ní àdúgbò níbi tí gbogbo wọn ti ń ṣàdánkátà ẹ tí wọ́n ti ń rí ẹ wípé èèyàn ló ń bọ̀ yìí àwọn mélòó nínú gbogbo àwọn tó máa wá ń tàmọ́ sàǹgùdù ẹ̀ yìí mélòó nínú wọn ló ti tara tiẹ̀ nínú oṣù lámúlánà yìí tó gbójú sókè tó nípọ́ lọ́rùn lọ́mà palágbájá ọpẹ́lọpẹ́ ẹ̀ lára mi ọlọ́run báwo ṣe rí tó jẹ́ pé ó ti fira ẹ̀ sílẹ̀ nínú 24 hours nínú ọjọ́ míì ó fi bí 18 hours ṣàdúrà fún ẹ níbi tó o dùn ún nínú dé àbíkọ́ náà níbi ọ̀nà bẹ́dífọ́ọ̀dù ẹ̀yìn tí yín kájú pa kálámà rẹ̀ rìn má ṣe transfer ààrẹ ló wà kí ni wọ́n ń sọ fún yàn tí tọ́lọ́run ò bá ṣe transfer jọ kọ́kọ́ wúra ipò wo ló bá wà. sọmọ máa bèèyàn sọ̀rọ̀ rẹ̀ tẹ́tí bánú sọmọ máa bèèyàn sọ̀rọ̀ rẹ̀ tẹ́tí fọ́ àṣebínú ọ níwọ̀n bá máa bínú wéluwé fọ́ àṣebínú ọ níwọ̀n bá máa bínú wélu tó inú ẹ̀dá jíjọ ò lè mọ́ tọ́ bó ṣẹlẹ̀ tán tí ẹni ó dá ẹnìkan kú bọ̀. bánú sọmọ máa bèèyàn sọ̀rọ̀ rẹ̀ tẹ́tí fọ́ àṣebínú ọ níwọ̀n bá máa bínú wélu tó inú ẹ̀dá jíjọ ò lè mọ́ tọ́ bó ṣẹlẹ̀ tán tí ẹni ó dá ẹnìkan kú bọ̀. bánú sọmọ máa bèèyàn sọ̀rọ̀ rẹ̀ tẹ́tí ṣọlá ṣe bínú ọ níwọ̀n bá máa bínú wẹ́nu torí inú ẹ̀dá jíjọ ò lè mọ́ tán tó ṣẹlẹ̀ tán tí ẹni ó dá ẹnìkan kú bọ̀. ẹwà ìsìlámù tún ti gbọ́rọ̀ dé fọ̀mù létí ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ lólórí ìṣítí ẹyẹ ni yóò dédé bà lọ́rùn yẹ oníhun tó gbọ́ ìṣẹ̀lẹ̀ ayé la fi sọ̀rọ̀ kálẹ̀ gbọ́ngbọ́n má finú wẹ́nu ọ̀rẹ́ ó dá mi ó ti mọ ohun tí màá yà kó tó ó dá mi sáyé ọpẹ́ mi kó tó di pé wọ́n bí mi kó tó di pé wọ́n bí mi ló ti kọ kádàrá mi kí n tó dáyé. ọkọ tọ̀dọ̀ tèmi náà. ọba tó dá mi jọ̀wọ́ má fi mí lẹ̀ fáráyé mú ọmọ
kọ̀ láti ìfigi ọlá ẹni dáná. ẹwà ìsìlámù ló ń kọrin o ayé ti mọ̀ pé lórí ọgbọ́n ni mí. ẹwà ìsìlámù ló ń kọrin o ayé ti mọ̀ pé lórí ọgbọ́n ni mí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. èmi ọmọ yín àbúrò yín Alájà Mariam Ọpẹ́yẹmí ẹwà Islam àwa náà rè àtúntì dé bí a ṣe ń dé. Ajímọ̀bí ló ń sọ̀rọ̀ ayé ti mọ̀ pọ́lọ́ ọ̀rọ̀ mi máa ń tà kọ́lọ̀ máa ti kọ̀ yẹn lórí wọn. olórí ọgbọ́n náà ní ó dẹ̀ yá mi lọ́rọ̀. ọlọ́rọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n. báwo mo wá fẹ́ fi mo fẹ́ kọ́ lórí mi ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wà mí mo tálẹ́ǹtì orin wáyé sọ̀rọ̀ ọlọ́gbọ́n. mi ò mórí orin wáyé mo ní orin nínú bọ̀ mi ò mú kí ṣùgbọ́n kó máa ní kọ́kọ́rọ́ mo ti gbàgbé kí ìsìlẹ̀ Islam. bóyá kẹlẹ́ mú kọ́kọ́rọ́ ń lé o. ẹwà Islam ó lẹ tí ń gbọ́ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ẹ ti mọ lógò yẹn ẹ tún jẹ́ kán mọ̀. ó ní mo ti sọ fọ́bà ọlọ́run mi o bójú ò gbọ́dọ̀ tì mí ojú kì í ta ládùúrà ó dájú ọba ọlọ́run wá gbàdúrà mi. nǹkan táwọn èèyàn mi mọ̀ nìyẹn wọ́n mọ̀ dáadáa bí mo ṣe jù báyìí wọ́n ti mọ̀ pé mo ti dé anthem wa nìyẹn mo ti sọ fọ́bọ̀ ọlọ́run jẹ́ ní dójú ti gbogbo alágbára ọlọ́run. Amina ya Allah. So ọ̀rọ̀ tí mò ń bá wa sọ níbi tá a ti múra wa bọ̀ a máa padà wá sórí ẹwà Islam. mò ń bi yín mo léèyàn mélòó tó kù díẹ̀ káàtó fún láyìíká rẹ̀ ìwọ ti ṣàánú tó bá wá jẹ́ pé kò tí ì sí kò wá kò ránṣẹ́ ló bá dé àbẹ́yìn ò sí ẹ̀rí rò tó yẹ lómi unconsciously kò ní tí o kankan kì í ṣe pé kò ní tẹ́lómi ó láṣẹ pé àní tírélà àwọn ìrẹsì ẹ bá ń pín fáwọn aládùúgbò ó gbọ́ ohun ọmọ nígbà bí ò parí kò mọ̀ pé bí ń pààyàn kò fi ṣe kà oòrùn tó wà níta yìí tó sì ká gbọgbẹ láàrin kádìjú kàlà lọba àlá máa fi ń ṣàánú ẹ̀dá láàrin kádìjú kàlà lẹ̀dá máa fi ń tọgbẹ́ lẹ̀dá máa fi ń dìtàn lórí èèpẹ̀ tó máa nípò tó ti lọ láàrin kádìjú kàlà láyé èèyàn fi ń dá láàrin kádìjú kàlà lẹ́lẹ́kejì náà ń báyàn kó má bá gbogbo wa. tó ẹ wá róore tó kù ní tí oṣù Rámọ̀dánà oṣù lámúlánà tó bá kó wa láti ìbẹ̀rẹ̀ ní o títí dópin náà fi máa ń kọ́ lónìí pé ìbẹ̀rẹ̀ Rámọ̀dánà ìkẹ́ ìgẹ̀ni àárín Rámọ̀dánà àforíjì ni ìgbẹ̀yìn Rámọ̀dánà àṣẹrú dọmọ. so gbogbo ìtọ́kù yìí tí wọn ò bá tí ì ṣe tó jẹ́ wípé nínú oṣù tá a jọ wà tá a jọ fẹ́ lò tán yìí kò tí ì sẹ́nìkan tó tara ti ẹlẹ́rìn tí ò tí ì sẹ́ni tó dùn nú ẹ wá má tì mí gbọ́ o kì í ṣe dandan kó ó bá pọ̀ tó yapa yásìkì ló di dandan kó o fún yàn kódà kó jẹ́ búrẹ́dì àpò kan ló wà tó o bá méyàn kan tẹ́ ẹjọ́ pín ìjẹ́ tẹ́ ẹjọ́ fi ṣìnà àbẹ̀ jẹ́nsárì ó ti ní láadáa o. ya burata ni. ká má wàá sọ̀wọ́ tó o wá ní tó o wá wùwà bámúbámú ni mo yé mi mọ̀ bóyá bí ń pọ̀ gbàmọ̀ ẹnìkan kan. mo máa ń sọ fún yín mo máa ń jà yín sí i tọ́lọ́ ń bá kó fún ẹ tó pọ̀ ó kó tàwọn kan mọ́ tiẹ̀ ni kò ní pé kí wọ́n nìkan kó o dájẹ́ gàbálẹ̀ lórí torí pé kí ni transformer ni ẹ bó o bá múná ládùúgbò o ìwúlò. Kàbí nínú ṣe òun gbọ́sán.
ìgbà tó tó ìgbà ló ń ṣe baálé àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe baálé odò ẹni tó bá mojú ògùn ló ń pa bìnírè tá bá ń sọ̀rọ̀ nípa alága ìdúró alága ìjókòó tó kọ́ṣẹ́mọṣẹ́ tó mojú ẹ̀ Jùmọ̀bí Omíṣọ̀rẹ́ lọ́lọ́rundéládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ yín tó ń bọ̀ lọ́nà ẹ pè Jùmọ̀bí Omíṣọ̀rẹ́ sórí 0704 424 7984 0704 424 7984 gbogbo ẹ̀yin arìnrìn-àjò àti ọmọ jayéjayé tẹ́ ń fẹ́ ilé ìtura tó dára tó yáyìn tó sì fọkànbalẹ̀ pẹ̀lú ààbò tó péye ẹ má ṣe wàhálà jìnnà the Yem Service Apartment ní kí ẹ máa lọ ọ wà ní Peridot Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government láti gbọ́ àkúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 0916 374 4666 0916 374 4666. Eresivo Communications alága yìí dúró ìjọba ẹtì fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe ìgbàgbà tó wọn mú òde rẹ̀ jù kò sẹ́nu pẹ́sìkà alága Jùmọ̀bí Omíṣọ̀rẹ́. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe ìgbàgbà tó wọn mú òde rẹ̀ jù kò sẹ́nu pẹ́sìkà alága Jùmọ̀bí Omíṣọ̀rẹ́. Eresivo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe dúdú ni wọ́n oríṣiríṣi ìfẹ́ lọ́sọ̀rọ̀ ìbẹ̀rù sí ìfọyà sí rárá ẹ̀ẹ́sẹ̀ dáńtọ́ Eresivo wọ́n ṣe tẹ́lẹ̀ lé. Eresivo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò èdè ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Eresivo catering service ní ká ẹbí ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lè iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Eresivo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Federal Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. ẹ̀ẹ́sẹ̀ dáńtọ́ Eresivo wọ́n ṣe tẹ́lẹ̀ lé. gbogbo ẹ̀yin arìnrìn-àjò àtọmọ jayéjayé tẹ́ ń fẹ́ ilé ìtura tó dára tó yááyì tó sì fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà the Yem Service Apartment ní kí ẹ máa lọ wọ́n wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State. láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. kí máa fi yẹn fi máa rán gbogbo ẹ̀yin èèyàn gbogbo lólùfẹ́ the Yem Service Apartment létí wípé the Yems Hotel ó pọ́dún kan o tí wọ́n dá sílẹ̀ wọ́n dẹ̀ fẹ́ ṣe ayẹyẹ ọdún kan tó ti dá iléeṣẹ́ the Yem Service Apartment sílẹ̀ pẹ̀lú ọjọ́ bíi chairman wọn CEO the Yem Service Apartment ọmọọba Akínrínnadé Adéyẹmí Aláyélúwà ó máa wáyé ní ọjọ́ Monday 24 April 2023 ní aago 12 ọ̀sán ní the Yem Service Apartment gangan ló ti máa wáyé ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ ìmọ̀ bus stop after international breweries ni ó ti máa wáyé ní Ogun State Ọbáfẹ́mi Owódé Yewa fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń fẹ́ kí wọ́n yín fi ibi tẹ́ fẹ́ sùn sílẹ̀ ní bóyá yín fẹ́ gbẹ̀ ó ti yé yín bó ṣe máa lọ ẹ pè wọ́n sórí 0706 179 6318 tàbí 0818 111 2919. mo ti sọ fọ́bọ̀ ọlọ́run ni ojú ò gbọ́dọ̀ tì mí ojú kì í ta ládùúrà ó dájú ọba ọlọ́run wá gbàdúrà mi. mo ti sọ fọ́bọ̀ ọlọ́run ni ojú ò gbọ́dọ̀ tì mí ojú kì í ta ládùúrà ó dájú ọba ọlọ́run wá gbàdúrà mi. mo ti sọ fọ́bọ̀ ọlọ́run ni àjàmọ́ yíyá mọ́ àdúfẹ́ ojú ò gbọ́dọ̀ tì mí o ojú kì í ta ládùúrà ó dájú ọ̀pọ̀lọ́hún wá gbàdúrà mi ọ̀pọ̀lọ́hún wá gbàdúrà mi o. mo ti sọ fọ́pọ̀lọ́hún mi ojú ò gbọ́dọ̀ tì mí.
ò kápá kò sóhun tọ́lọ́run ò lè ṣe èmi àti Mariam àjọwọ́ studio ni competition lẹ́ ń ṣe kò yé mi mọ́ báyìí. báwo ni mi ò ṣe ní ìmọ̀ orin lọ́dún bí ẹni ńlá yìí tí ì ṣe pé bóyá kórin yanjú ràn ìwọ nífẹ̀ẹ́ orin gan nífẹ̀ẹ́ ẹjọ́ wa nífẹ̀ẹ́ ara yín ajá Mariam Ọpẹ́yẹmí ẹ̀wọ̀ Islam kí ni ohun gan tó sún yín lédi ṣe orin kíkọ. Àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ràn jù ni tí mo ní passion fún alhamdulilayi mo dẹ̀ wà determined lórí ẹ̀ mo dẹ̀ go for nǹkan tí ẹ̀bùn tí Ọlọ́run fún mi mo lò mo dẹ̀ fi pass message fún aráyé Ọlọ́run dẹ̀ ti ń fún mi ṣe. ẹ fi tẹ̀lé ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ní màá ṣe rí tálẹ̀ǹtì ẹ̀ wọ́n lè. àbí o so nǹkan tí mo rí nìyẹn mo ní ẹ̀bùn ẹ̀ mo dẹ̀ wò pé Ọlọ́run ló fi bùn mí kí n dẹ̀ lò. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ wá wà yìí ṣé màmá ló kọrin rí ni àbí bàbá. ẹbí mi kọ́ mọ̀ kọrin rí. níbo ló ti wá níbo ni inspiration yẹn ti wá. àdámọ́ mi ni. lórin kíkọ. àdámọ́ mi ni Ọlọ́run ló fi fún mi so nǹkan tọ́lọ́run fi fún mi ìyá mi ò kọrin rí bàbá mi ò kọrin rí kódà ẹbí mi kankan ò kọrin rí so Ọlọ́run ló fi fún mi. ṣùgbọ́n a máa ń fún yín lọ́gẹ̀dẹ̀ jẹ́ kí sẹ́yìn lè máa ń láwọn ní. àbí o. òun ló jẹ́ pé òun yẹn máa já lálálálálálá. ẹ̀bùn Ọlọ́run ni ẹ̀bùn Ọlọ́run. ẹ̀ṣọ́ ọ̀pẹ́ yìí lẹ kọ orin. kódà èmi mo kọ́ o. ẹ fún mi tíráàkì kan nù ẹ̀ ní ilé tí mo play tán yìí o. ok ẹ jẹ́ ìtẹ̀wé náà. bíbí sí mi láì fàtànà lè bá bọ̀sán lẹ́yìn náà ọmọ aláàbá orúkọ Ọlọ́run mo fi ìbẹ̀rẹ̀ o mímọ́ Ọlọ́run ọba àkọ́kọ́ òun náà tún lọ́ba ìgbẹ̀yìn òun ló dá mi ló dá ẹ ló dọ́kùnrin pẹ̀lú obìnrin orí Ọlọ́run olóǹkà bọ́ọ̀rẹ́ ọ̀hún ṣe wá pọ̀ tó kò sóhun tó ń béèrè kọjá ọpẹ́ mo dúpẹ́ lórí ayé mi tó ṣe mí léèyàn nílé ayé ó fún mi lójú mo fi rí ó fún mi létí mo fi ń gbọ́ ó fún mi lẹ́nu mo fi ń sọ̀rọ̀ o mo gbá apá mi yóò ṣe é gbé ẹ̀yà ara mi ò dáṣẹ́ sílẹ̀ ó tún ṣe mí lọ́mọ mùsùlùmí ẹlẹ́sìn Islam ẹ̀sìn òtítọ́ aláwòsàn tí mo dúpẹ́ ò ṣe aláwòsàn tí mo dúpẹ́ ó yá aláwòsàn tí mo dúpẹ́ ò ṣe aláwòsàn tí mo dúpẹ́ ò ṣe bí mo kọrin mi. ẹ jọ àwọn mélòó lẹ ti ṣe gangan. tó báyìí ó ti pé 3. èwo la lákọ̀ọ́kọ́ olùkọ́ tó ń yẹwà Islam. ẹwà Islam ni. ẹlẹ́ẹ̀kejì kí ni. ẹlẹ́ẹ̀kejì òun là ń pè ní Bánúsọ. ó yẹ fún mi tíráàkì kan nù ẹ̀. Oníbánúsọ màmá béèyàn sọ ọ̀rẹ́ tẹ́tí ṣọ́ra ṣe ìfinú wọn níwọ̀n bá má finú wénú torí inú ẹ̀ dájí gan wa ò lè mọ̀ tán bó ṣẹlẹ̀ tán ti ẹni yóò dá tẹnìkan kú kọ́. Bánúsọ nìyẹn. ṣé àwọn ọ̀rẹ́ bìtì yìí torí orin yẹn lóòótọ́ ó wà melodious ó dùn ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́ àwọn nǹkan tó wà nínú ẹ̀ ṣe ló dàbí ìgbàgbọ́ pé wọ́n máa yọ pé ọlọ́mọdé àrí ṣègè kẹ́wọ́n gbé òkè ẹ̀ gbà ẹ̀yẹ tó ẹ máa lọ orí yẹn láwọn nǹkan kan nínú tí mo ti fẹ́ kẹ́ ẹ̀kọ́ fáyé lórí kan gbọ́ lára shark tank lọ́wọ́ yẹn. ẹwà ìsìlámù tún ti gbọ́rọ̀ dé ìfọ̀mù elétí ẹ ti mọ̀ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ lólórin ìṣítí ẹyẹ mi ò déédéé bá lóhùn lé oníhun tó ń gbọ́ ìṣẹ̀lẹ̀ ayé la fi ń sọ̀rọ̀ ká lè kọ́gbọ́n má finú wénú ọ̀rẹ́ wa kó má lọ jẹ́wọ́ mo wí tèmi Mọ́ríyámọ̀ o mo dúró náà. mo jánà mi ò padà jánà èyí tí mo mọ pọ́ ti ṣe ìpò yìí èyí ní nígbà tí kéèyàn tó lè ronú kó tó lè kọrin orin náà yẹn. ọ̀nà ẹlẹ́kẹta tó ń bọ̀ lọ́nà ire ni oya kódà ìyẹn ń gbóná fẹlifẹli ní kúlà báyìí ire ni ire wọ̀tọ̀ ó dájú bó ṣoore tó wá padà fi gbá bí oníbà má torí ẹ̀ wá jáwọ́ ọlọ́lá tó ń fọlá fipò ṣe rere tó jẹ́ póre ni wọ́n fi mọ̀ ẹ́ káyé ìsẹ̀yìn ó ti wá jábọ̀ kí ló dé ṣé nítorí ẹni tó ṣe fún òmòrè no pain no gain lọ́rọ̀ ayé ẹ̀jẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀ tí mo bá bẹ̀rẹ̀ sí ní. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run orí tẹ́ bá sọ yìí níbo ni wọ́n ti lè rí wa.